تعرف متى تتكلم. ومن الأخلاق أن تستمع لمن يتكلم. kó farabalẹ̀ gbọ́ nǹkan táwọn èèyàn bá ń sọ ó lé ìwà nìyẹn. ومن الأدب nínú ẹ̀kọ́ ألا تقطع من يتكلم. àwọn èèyàn máa ń pariwo gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú. àsìkò tó ń pariwo ẹ̀ má dá wọn dúró jẹ́ ọ́n pariwo tí wọ́n tẹ́. ومن الذكاء ألا تصدق كل من وتكلم. من الذكاء ألا تصدق كل من يتكلم. ألا تصدق كل من يتكلم. inú tó dájú láyé gbogbo èèyàn tó bá sọ̀rọ̀ kọ́ làámọ́ gba ọ̀rọ̀ wọn tó tó. ليس كل من يتكلم صادقا. أبوني ناو بلاغا الكلام يحتمل احتمالين. gbogbo èèyàn tí kò ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó gbogbo ní sọ. àfàkà ó ní famalaka تقبل زور الكلام. فمالك تقبل زور الكلام وقدر شهادة قدر الشهود. وكن فارقا بين قول سمعت بمسوينه. وكن فارقا بين قول سمعت وقول شهدت بشاو بعيد. فما لك تقبل زور الكلام وقدر الشهادة قدر الشهود. فكن فارقا بين قول سمعت وقول شهدت بشاو بعيد. ẹ̀sìn ti mìíràn àrí àwọn nǹkan fẹ́ ṣe tẹ̀síwì àti lógún kan tó ogun mẹ́ríkàsì lọ àwọn mẹ́ríkàsì là dáa lógún kankan jogun mẹ́ríkàsì lọ gbàdáwọn èèyàn kan wá ń dà mí láwọn wọn ní ẹnìkan sọ wípé èmi Ọládiméjì Ṣọlá òun mo pe òun wá ní ohun mi tí mo fi sọ̀rọ̀ mòdìrú mo ní kò ní ká àfi tí o bá sọ bí o bá gbé ohun yẹn jáde. Fàmálàkà Ọládiméjì Ṣọlá. Wọ́n ní kálá tó sọ pé kálá tó ìtọ́ ṣú kiri. Ó lọ wọ̀ ìyáálé wa. Wọ́n ní àbá ẹ̀rọ náà sí o. فمالك تقبل زور الكلام وقدر الشهادة قدر الشهود. ìjọ mi níbi ọ̀rọ̀ mẹ́kàsì àwọn alágbàwọ̀ láyè ẹjá lọ tún ẹjá tún lè wa tó ẹjá fẹ́ràn ara wa. ìjọ wo ni mẹ́kàsì lọ dá sí ìjọ kẹrin. torí pé wọ́n ti mọ̀ wá wípé a fẹ́ràn kọ́mọ gbòòrò wá kọ́mọ tà wá. èmi ni mo ṣe wà ní ọmọ mẹ́tò àwọn yẹn ti tẹ̀ mí lọ sẹ́yìn ọdún mọ̀ mẹ́tò báyìí ẹni tó tẹ̀ mí yóò fi múra díẹ̀. فكن فارقا بين قول سمعتم وقول شهدتم بشاو بعيد.
ṣé kò yẹn lọ Al-Qur'an ni mo gbé dání mo gbé lọ́wọ́ yìí. Ọlọ́run kò bìrì fi dunya wal akhirah tí mo bá ní kiri kan mo bí rù ní láyé mi. فما لك تقبل ظهور الكلام. àwọn kan wá ń bàbá àwọn kan wá ń sọ wípé ẹ sọ̀rọ̀ mọ́ ni ṣé rí àwọn tí ìran àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ àtàwọn tí wọ́n ń sọ̀rọ̀ mẹ́ta ni wọ́n. الذين يصدقون فيك الزور والكذب ويرفعون رسول الله. àwọn ìjọ kan nìyẹn wọ́n ní sọ́wọ́n ti sọ kẹ́tù ìbálẹ̀ nípa àkáàtì ó fẹ́ràn rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń fẹ́ fún ṣubú. tí eré yẹn bá tó dáadáa àwọn èèyàn ń bú bàbá tèmi ẹnìkan wà tó tí mo sọ pé láyé mi ò ní kí mọ wọ́n bẹ̀ mí mo ní wallahi alazim mi ò ní kí mọ láyé nítorí lè bú bàbá mi débi tó bú tóun ẹ̀yin ẹ máa bá sí. فما لك تقبل زور الكلام. àwọn sífù kan ni àwọn sífù kan bẹ tó jásí wípé ń tiwọn la yusaddiquna fika az-zura wal-kadhb wọn ò ní gbà. àmọ́ àwọn kan bẹ tó jásí wípé iltabasat al-umur alayhim kò yí wọn. wọ́n àwọn èèyàn wá ń dàbí láàmú àwọn èèyàn ní ṣáàṣì àfikún ẹ̀ sọ̀rọ̀ fẹ́ẹ̀rù àwọn tó sọ pé kí àfikún ń sọ̀rọ̀ àbá àwádìí kùtù jùkú náà wà nínú wọn. ما لك تقبل زور الكلام. ẹnì kan náà tún pè mí ìmáàmù Fádé yìí. وقدر الشهادة àwọn yẹn pọ̀ wọ́n á dákẹ́ torí mo máa tí mo bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ló yá lọ títí tí ìfẹ́jẹ́ kó yá lọ. kò lè gbọ́ náà tó bá di ọ̀rọ̀ ajé. فكن فرقا بين tó bá di ọ̀rọ̀ ajé á fún oúnjẹ ni. وقول شهدتم بشاء بعيد. ọmọ tí wọ́n ń pè ní ṣèkí ìṣútù yẹn mo ní ọ̀rẹ́ méjì ọ wà ní Houston Texas nítorí tí ẹni ìfikí ẹnìkan mọ́ ó sì wà ní àwọn tó ń mú sí dáadáa sí mi. nítorí pé mo padà mọ̀ wípé ẹni yẹn wọ́n jọ ń ṣe pẹ̀lú ẹni yẹn ìwà nígbàgbọ́ tó ń tọ̀wé yẹn mọ́. ẹni yẹn ò ṣẹ̀mí lẹ́sẹ̀ yẹn dáadáa ni ìnídàkọ rẹ̀. ẹnìkan ló wá sọ́dọ̀ mi kí n tó lọ sí Amẹ́ríkà in 2017-2018. ẹni yẹn gbàtọ́jọ́dọ̀ mi ó ní àfa kan wọ́n máa ń ṣe kíní òun mọ̀ ọ́ ní ẹwà láti Amẹ́ríkà òun mọ̀ pé ó ní ìjọ náà kò tí ì bẹ̀rẹ̀ sí máa bú àwọn èèyàn kò tí ì bẹ̀rẹ̀ kò tí ì dọ́rọ̀ mùdú ó kí ó ṣe bẹ̀rẹ̀ kíní tí ń ṣe òun ẹni àwọn ní ọ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bá mi bá ẹni yìí sọ̀rọ̀ kẹ́ ẹ bá wí kẹ́ ẹ fún ní tàdí láti wọ́n tẹ̀ fún jọ́nà fún àìjọ ẹ̀ta ló ń tọ̀ wọ́n báyìí ni wọ́n ṣe ìjọ òun ìlà ṣẹ̀bí lè rẹ̀ bí kàbílẹ̀ hikmatu mọ́ ìzọ́tò hasan mo bá ṣàlàyé wọ́n ṣe ṣe bá wà fún kò jù bẹ́ẹ̀ lọ. ó wá di àsìkò kan ní wọ́n ń sunkún pé ní sunkún ìgbà àwọn ọmọọṣẹ́ adáwọ̀ jẹ́ kí wọ́n wọlé mi ìmọ̀gbà yẹn ìrántí dé tiẹ̀. ẹni yẹn bá pè mí pé ẹni yẹn máa ń sọ̀rọ̀ ilé kéwù yín ó máa sẹ́ni nọ́mbà rẹ̀ sí mi báyìí ẹ ṣe wọ́n tí mo bá sọ̀rọ̀ mòdúró láì dá sẹ́ni kan èmi náà ọlọ́wọ́n bá ní. Fako. Bàbá àjọ ni wọ́n rẹ̀ jẹ́ ń búra o. Fàlùkọ́ ń bẹ iná kọ́ọ̀lẹ̀. Nígbà tí wọ́n ń dàbí láwọn ní kájú fẹ́ búra kájú. Àárín ìrìn àti mòdúró kò sí pọ́tílẹ̀mù láàrin ìrìn àti àwọn èèyàn náà ni wọ́n ń gbìyànjú àti tààrú látọ̀dún. Bàbá sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi láàárọ̀ yìí. Kò sí bàjẹ́ bàjẹ́ bàbá òun sọ̀rọ̀. Gbogbo tó ń ṣẹlẹ̀ gbogbo tàtàbùrátì nǹkan tí tó ṣẹlẹ̀ tó yí padà lọ́jọ́ ẹ̀ka yìí èmi àti nìkan lájọ́ ṣe gbogbo ẹ̀. Ìrẹ́dà fọ́ńtọ̀. Àbá sì mọ̀ gbàtà ń ṣe. Àbí bẹ́ẹ̀ kọ́ ni àbá wa bí kúrú jù. Màmá alákàtà kúbà lùzúrà lìkàlá.
nígbà tí mo ti jáde tọrọ ká mi lára kí ni Sheikh Adamu ṣe fún kí ni Markaz ṣe fún Àfà Imran Eleha níjọ́ náà mo sọ̀rọ̀ Saheed Shittu mo sọ̀rọ̀ ẹ̀ a sì dé Ìwó tí Àfà Imran náà ti ń ṣe okùn báyìí àwọn Markaz Sàkọ́ fi ń bẹ́ńbẹ́ àmínú wọn bẹ́ẹ̀ kò kú ọmọ kékeré ní bẹ́ẹ̀ láyé nísìn gbogbo àwọn tí wọ́n tẹ̀lé mi wọlé Muyideen ní bẹ́ẹ̀ níjọ́ yẹn ni Àfà Imran náà nígbà tí mo fi ẹ̀sùn kan ipe òfin ọba Markaz jẹ́ kí ni Sheikh Adamu ṣe fún yín tá a fèsì ẹ̀ ńlá àgùn báyìí níjọ́ náà tó lòun sọ̀rọ̀ wọn pé òun àti Mudiru àwọn ti jọ ṣe rí àwọn ṣe báyìí mo ní sọ́run náà ló bí tó fi lọ mú Saheed Shittu Ọlọ́run kọ́ lọ́wọ́ mú Saheed Shittu wa ó sì dá ọkọ̀ ọmọ Sheikh Adamu tó mú Saheed Shittu wa wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa àmì ẹ̀nà alájí méjì ṣọ̀lá kọ́ kí lẹ́yìn ọmọ kí láwọn èèyàn máa wá ìṣubú kí ni mo ṣe fún yín. بين قول سمعتها وقول شهدتم بشاو بعيد. ẹ fẹ́ràn Sheikh Adamu náà ní ẹni kó bàjẹ́ fún ọmọ Sheikh Adamu kan sí ìṣe. àfààní hasadu ìfọ̀tá ìdìlámù yẹn náà ló hà àtàhù wọn náà sùn. والناس أعداء له وخصومهم حسد الفتى إذ لم ينالوا حظه فالقوم أعداء له وخصومهم كضرائر الحسناء قلنا لوجهها حسدا وبغيا إنه لدميم والوجه يشرق في الظلام كأنه بدر منير والنساء نجوم. والله العظيم mo fẹ́ràn Mudiru gidi gan mi ò ní bá a sọ síta kí ni pọ́blẹ́mù yìí owó fi tiẹ̀ ṣe tiẹ̀ náà ẹ fi wá lẹ̀ aláì tẹ̀ bá dá sí wa láì kò ní sí pọ́blẹ́mù. وترى اللبيب محسدا يجتري. fúnra ara mi bàbá fúnra ara mi mo ronú ara mi kì í ṣe báà ní problem. fúnra ara mi mo ronú ara mi pé ẹni tí rò ṣé bá ṣe máa wòrò kí wọ́n bá Markaz jẹ bá ṣe máa wòrò bàbá ń jà ṣe ká kú ni. à ń bèrè ìtàlẹ́ kí ni gbogbo ní sẹ̀rẹ̀ láàrin wa kò ju fùlùsù lọ. وترى اللبيب محسدا لم يجترم. lówó níbi tí mo wà yìí àwọn wallahi summa billahi mo lè pàṣẹ mílíọ̀nù. شتم الرجال. wallahi làzim fún wa bí n bá sọ fún ẹ àbí àgbà ìgbé mo ní 2 million níbi ìgbà yìí. bá sọ fún mo ní 2 million mo láwọn èèyàn tí wọ́n ní owó lára. ìjọ tí mo ti wá gba ẹdẹ bí kí ni mo tún wá ká. Mudiru ní ẹni tó yẹ ká máa ṣàánú fún ni wọ́n. ẹni tó yẹ ká ṣàánú wọn ni fìtínà yìí pọ̀. bẹ́ẹ̀ mi bá lọ́wọ́ wallahi summa billahi allazi nígbà tí mo lọ UK ìrántí masáìsì wọn ìbẹ́ máa bẹ̀rẹ̀ kiri bàtà tennis mo ti débi bàtà tí mo fẹ́ rà fún wọn. òbí rẹ̀. وكذاك من عظمت عليه نعمة حساده سيف عليه سروم فتركي محاولة ما يلي وما فلا الحجنا ما يلي وما
àfa tí mo sọ yẹn kàǹtí àlùkùránì. wàlúwàhì àzìm àfa yẹn wàlúwàhì àzìm àfa ìntì òjẹ́ láìpẹ́ lónìí òun ló kọ́kọ́ wá sọ fún mi wípé òun fẹ́ wá mú ṣèkí ìfútu bẹ̀rẹ̀ rẹ̀ ó ti tó ọdún méjì àbí ọdún mẹ́ta ń sè ó ti fẹ́ jẹ́ èsì mo náà wọlé àwọn ẹlẹ́rìí háyún tí mo sọ wípé lágbájá yìí o ibẹ̀ tó sọ bẹ́ẹ̀ ń tó sọ rè mo sì ń kàkà ju wípé wọ́n tẹ̀kì àwọn ọmọ mẹ́tàsì wọ́n sísì wọ́n rí opportunity wà lọ́dọ̀ wa. فاتركها وتستفيه فإنها ندم رقيب بعد ذاك وخيم. أبعني أبني إني قد كبرت وراء بني بصري ولي لمصلح مطيع أبني إني قد كبرت وراء بني بصري وفي المصلح مطيع. gbogbo alájọ ní ogún mẹ́kàsí ó jura wọn lọ́rùn oko kì í jẹ́ ti bàbá tọmọ tó wà láàlà àmọ́ níjọ́ tí bàbá ń dá ìjọ kìíní yẹn kò dálẹ̀ fọmọ nìkan òdodo tí mẹ́bẹ̀ nù. àmọ́ bó ṣe tó ajẹun náà oko kì í jẹ́ ti bàbá tọmọ àfà yìí. báyọ̀ iná aláàbíkúrú laqad banaytu masā'iyan tabqā lakum minhā māthir أربع ذكر إذا ذكر الكرام يزينكم ووراثة الحسب المقدم تنفع ومقام أيام لهن فضيلة عند الحفيظة والمجامع تجمع wàláì súnmọ́ bí láì lẹ́bí ilá ọwọ́ ìpẹ̀lú àwọn èèyàn wọn dáṣẹ́ kàádà mọ̀ dáadáa àwọn èèyàn dáwọn ọmọ orú àbáwọn lè máa rà àmọ́ ibi tí àwọn náà mọ̀ dáṣẹ́ kàádà mọ̀ èmi mà. wọ́n lè mìíràn kásábí láì. bàbá máa ń sunkún torí ọmọ. ọdún tèmi àti ọkùtù mi kátàfẹ́ lọ́kùtọ́nu. bàbá fẹ́ ọmọ láti wallahi alazim bàbá wa ń ṣe tàwíìzù lóra lérí wọ́n ṣe tàwíìzù wọ́n gbá mi mú lórí báyìí wọ́n ṣe rí àwọn mọ́ra wọ́n máa ń háìtì nǹkan wọn yìí fẹ́ fi nǹkan hàn àmọ́jọ́ tí wọ́n wí wọ́n gbá mi mú lórí báyìí wọ́n tẹ́ gbogbo wọ́n tún mú ọkùnrin mi Mẹ́dínà wọ́n tún kẹ́ ọgbọ́n náà. ونصيحة في الصدر قادرة لكم ما دمت بصر بالرجال وأسمعوا أوصيكم بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد الذي لم يولد يا ربنا يا إلهي اغفر للشيخ